Ọlọ́run lọ́ba ara kò sára tí ò lè fẹ́rú dá o. Ọlọ́run lọ́ba ara Ọlọ́run sọ kò sára tí ò lè fẹ́rú dá. Ọlọ́run lọ́ba ara kò sára tí ò lè fẹ́rú dá o. Ọlọ́run lọ́ba ara kò sára tí ò lè fẹ́rú dá. Ó fẹ́rú dá ara tí ó dá. Mo bànújẹ́ kọjá bó ti yẹ ò borí tẹlòmíràn wá tó dúpẹ́. Ọlọ́run lọ́ba ara kò sára tí ò lè fẹ́rú dá. Ọlọ́run lọ́ba ara Ọlọ́run sọ kò sára tí ò lè fẹ́rú dá. Ọlọ́run bá bí ẹ dára tó ẹ ò tó ń rí àyẹ̀fẹ́ nìkan ò tó ẹ. Ṣègbéraga máa níwọ̀n bá ò borí tẹlòmíràn wá yín lọ́hùn lóru. Ọlọ́run lọ́ba ara kò sára tí ò lè fẹ́rú dá. Bí Yorùbá bá sọ pé lọ́hùn lọ́hùn òpin síbi kan ò ara Ọlọ́run mà ni wọ́n ń wí. Ọlọ́run lọ́ba ara Alhamdulillah. sọ kò sára tí ò lè. وسلم على عباده الذين اصطفى. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run àbí àfàánú rẹ̀ bẹ́ẹ̀ àtàwọn àti Ọlọ́run kó ṣe wá kù lórí dáadáa. Àlàáfíà tó péye Ọlọ́run kó fi ṣe wá lọ́ṣọ̀ọ́. Ìwòsàn nínú Islam èyí tí máa wáyé lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn àti ní kẹ́ sí àprógrámù ẹ máa share, ẹ máa like, ẹ máa comment. Àánú Ọlọ́run ní fàwa àti yín lẹ̀. Ìkorò ní wọnú ayé wa. Àìsàn burúkú ò ní ṣe wá. Àgàrà ò ní dá wa. Ọ̀dá owó ò ní dá wa. Ní rìn náà sí. Ní sírìn. Ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run. Ìwòsàn nínú Islam tè ní ìránnilétí náà ni ó jẹ́ nǹkan tá a ti máa ṣàlàyé nípa ìtẹ́lẹ̀. Sọ gbàgbé ẹ̀, má gbàgbé ẹ̀. Ìṣeéṣe nídìí kan sí kejì ó lè nídìí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà míì tá a bá ń ṣàlàyé nípa ìdí yíyọ oògùn jẹ̀dí, oògùn ba oògùn náà ẹlòmíì máa comment àṣàsí wa ń kọ́ tí nǹkan bá dojúrú ń kọ́ gbára lọ́lọ́ ni mà bẹ́ lọ́hùn. Àṣàsí kí wọ́n mú pé èèyàn lọ́bẹ̀ kan kí wọ́n dà nǹkan kan síbì kan kí wọ́n kàn kan mọ́gi fún yàn kí wọ́n dà nǹkan sódò fún yàn kí wọ́n gbẹ́ ère lórúkọ èèyàn ká máa dáná ya. Ẹlòmíì wọ́n máa wálé nírin wọ́n máa fi ra náà wọ́n máa fata banu wọ́n máa lo àṣẹ gbogbo nǹkan wọ̀nyí ní téèyàn fi lè bọ́m̀bẹ̀ tó kọjá àdúrà òsì. Tó bá jẹ́ mùsùlùmí tó lálàáfíà gbára lọ́lọ́run kankan ò lè sí ọ ní dẹ̀yìn tọ́lọ̀ bá kọ pé mo fẹ́ fi ṣàdánwò fún ọ. Pàápàá jùlọ kéèyàn ní confidence lórí pé kọ́ lè ṣe rúkìá fúnra ẹ̀. Tẹ̀ra mọ́ Suratul Ikhlas, Suratul Falaq, Suratul Nas, Qul huwallahu ahad, Qul a'udhu birabbil falaq, Qul a'udhu birabbin nas, mẹ́ta láàárọ̀ mẹ́ta lálẹ́ abuni. Má lérò yìí pé bóyá ó dìgbà tó bá ṣẹ̀ṣẹ̀ dọ́dọ̀ àfáà kan gbọ́dọ̀ ṣe rúkìá fún ọ. Kò sẹ́ni tí kì í ṣe lọ́hùn, kò sẹ́ni tọ́lọ́hun lè gbàdúrà ẹ̀. Ẹnìkan ò mọ́tán kọ́ mọ́ débi pò náà ní àwọn àwà kan tó bá jẹ́ pé ìwà ibi tí yẹn bá kù sí lọ́lọ́ máa wò pé yìí ní gbàdúrà yẹn rárá kò sẹ́ni tí ó ṣe rúkìá tọ́lọ́hun wa gbọ́. Àmọ́ lọ́n fààyè kẹ́lẹ́ sọ́ọ̀sẹ̀ mi túbá mọ̀ yá fi ẹ̀ má ṣe bẹ́ẹ̀ máa wò jáwọ́ ń bẹ̀. Èyí tó tún wá burúkú jù ní kéèyàn mẹ́bọ̀ mọ́ ẹ̀sìn ẹ̀. Ó rí pé tí mo tò síwájú lénìí ajíwáre o ajíwáde tì ní o kárí ọmọ kárí èmi lọ fẹ́ jọ inú rẹ̀ ò ní bàjẹ́. Omi sẹ́msẹ́m rẹ̀ o sẹ́msẹ́m wọ́tà a ti máa sọ tẹ́lẹ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ máa lérò wípé ní tí ń ṣe ń kọjá báwọn ìyẹn bí tá a bá ń ṣàlàyé nípa ajíwá wípé kò kéré nínú ìwòsàn. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ròyìn fún ọ kò tiẹ̀ kó bẹ́ẹ̀ lọ. Kò sẹ́ni tí ò ní gbàgbọ́ wípé àwọn ẹ̀mí òkùnkùn kan wà wọ́n sì máa ṣe yẹn sùtà lábẹ́ fífẹ́ bí Ọlọ́run. Ìmọ̀ àwọn ajẹ́ kọ́pọ̀lọpọ̀ náà ní múra kalẹ̀. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa ń pariwo tẹ́lẹ̀mí wọn ní àṣírí bá a ti bọ́yọ níbi ogun ìdílé. Ìṣòro tí Yorùbá ní ni wípé lè gbọ́ ní gbogbo ayé pé ogun kan bẹ ogun ti dílé ni rárá. Wọ́n máa ṣàlàyé ìyẹn wà ewé pèrègún sẹ́ẹ̀rí kí ní tí mo mú dání gbogbo tí wọ́n ń kàkalẹ̀ yìí kò tí ẹ lọ nípa ẹ̀mí òkùnkùn. Lè confirm ẹ jẹ́ ká lè dànù kó sẹ́nì kálá. Lẹ́tọ̀ọ́ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ń tà máa sọ kó stúlẹ̀ yìí kò kéré nínú nǹkan òwòsàn.
ajiwa yìí omi sẹ́mísẹ́mì yìí àmọ́ gbogbo nǹkan tó máa ń kà kalẹ̀ sẹ́ríkìlẹ̀ tẹ̀ ń wò yìí lẹ́wùrọ̀ ọpẹ́ ní o gbogbo ìdílé èyí tí ò ní túmọ̀ tẹ́ bá bẹ̀ lómi léèrè ní ti ń ṣe tí fi lérò pé bóyá ò ní ogun ìdílé bóyá kò tètè ní lọ síwájú tẹ́lómi máa kà kún pò ń lógun ìdílé nígbà ó ti àfa ọdún tí mo lò mọ́ àwọn 50 yẹn òun ètí ìgbó mọ́tò wá ní kíni ìyẹn kọ́ lógun ìdílé ìyẹn kọ́ lógun bọ́ bá jogún òsì ìṣeéṣe ọlọ́run níjọ́ tó sì ọba tó lè má jẹ́rì tiẹ̀ àmì kọ́hún àlàyé ni torí pé gbogbo tí Yorùbá máa ń kà kún pé àwọn ní ogun ìdílé pé nínú fámílì àwọn kò tí ì sólówó ń bẹ̀ ní tí wọ́n máa ń pè lẹ́mìí òkùnkùn kọ́ yẹn tásà sí àránsí àfẹ́lù pé àwọn kan gbẹ́bọ lórúkọ èèyàn àlìjànú yẹn wá ráyè wọlé sínú ìgbésí ayé èèyàn ò ní ráyè Facebook ìwọ ọkọ ọ̀wọ́n ráyè kọ́mẹ́ǹtì ọláyé ń ṣe ọ ìwọ ọkọ àmọ́ torí pé kálukú ti ní ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lérò pé bóyá lọ́wọ́ ayé nù sọ̀rí tó bá láǹfààní tó lè dí ọ̀dọ̀ Emefiele báyìí àbí ṣé náà ní jẹ́ ìwọ nǹkan àbíwájú pírẹsidẹ́ǹtì wa Buhari àbáwọn mínísítà kọ̀ọ̀kan wà lè láǹfààní àti déwájú ọba ìgbà báyìí ní ti ń ṣẹlẹ̀ ọba dáwọ́ lọ́jà kò sí kíní kan àwọn tó wọ́n ní kì í ṣàjẹ àwa là ń bẹ́ ń díẹ̀ gbogbo yìí tó di lórí àwọn lápèjúwe lọ́wọ́lọ́wọ́ báyìí kéèyàn wá ní tó ń ló lé jù ọ tí ìríbi tí èèyàn ti lọ sí supermarket tó ra ráìsì tó ra ṣe pé kò sówó kò sí àti ó dùn ti ní o àti pé ẹ máa ná 200 lọ́nà ẹ máa ná kíní kan pé kò tiẹ̀ sí ayọ̀ǹda ẹ máa ná 200 dìgbà bóyá di April àbí kíní kan ó ń dà tọ́ rí ok èèyàn ló ń báǹkì tí ètò ẹ̀sìn báǹkì méjì mọ́ ọwọ́ ara gbogbo nǹkan táwọn fámìlì rẹ̀ ọjà àti ṣúgà àti magi àti gbogbo nǹkan pé táwọn lè máa ní bùkátà sígbà àti gbogbo ẹ̀rí báyìí ọwọ́ akókó fi káàdì sanwó wọn ni kò sí sáfíìsì kò sì sówó tí ọba délé ẹni tó lówó wọ́n sì sọ dẹni tó fi bọ́ lójú ẹ̀ tí wọ́n bá ń rò pé ní àwọn kan ní wọn ò rí gbà ti tóbi rí Ọlọ́run gbogbo táwọn máa ń kà kún wá padà torí a ti ṣàlàyé tẹ́lẹ̀ àmọ́tà bá máa wá rán ra wa létí ọ̀pọ̀lọpọ̀ tí Yorùbá nípalẹ̀ máa ń gbà míì wọ́n lè mú ṣẹ́gi sóòrò lọ́wọ́ báyìí ìwọ́ tí ìdáàmà bí àrígiṣẹ́gi wọ́n ní gbogbo gítà àrígiṣẹ́gi bá tẹ́ eré ara rẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ọ̀ká pa àwọn àṣàsí a padà ṣàlàyé kí náà ń fa ní àrígiṣẹ́gi kọ́ lọ fún táwọn àlìjánu bá kọ́ lu yàn ní àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń gbọ́gà fún yìí kìíní kan bẹ́ ẹ wá lu ajíwà ẹ lo kristu lè yín dílé tó mọ̀ pé àṣà àwọn nǹkan wọ̀nyí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn míì náà jogún báyìí lórí pèrègún nǹkankan níjọ́ tẹ̀dẹ̀ wá ń lo pèrègún so ti eré ìgbóhùn ti wá pin ajíwá rèé ok aníṣẹ́jú kan sí ó ti tóbi rẹ̀ Ọlọ́run tó bá ń sá scar gbára lọ́lọ́run wá gbìyànjú wá ajíwá báyìí Ànábì sallallahu alaihi wasallam sọ pé man tasabbaha kulla yawmin 7 tamarati ajíwá lam yadurruhu bidhalika al-yawmi summun wala sihrun gbogbo ẹni tó bá lè jẹ ajíwá yìí méje lójúmọ́ níjọ́ tó bá jẹ tí wọ́n bá sàsí ọ kò ní ràn ọ́ ìwọ tí ń bẹ lára rẹ̀ poison torí pé àsàsí máa ń sọ̀rọ̀ sáré èèyàn ni àmọ́ bí tí a máa fi mọ̀ pé wọ́n ń ṣe òun ni pé òròjúmọ́ dé báyàn ọmọ kọ́lẹ̀ ọmọ tùgbé gbogbo bí tí ẹ̀kọ́ ti sùn ọmọ sín lóòrèkóòrè etí rí ọmọ hóyé ọmọ sí hánahánà ọ̀nírò òun sọ̀mọ́ ọ jílẹ̀ bí aago kan òun ò ní wá mọ́ ọ sì lọ hospital títí wọn ní rí ti ń ṣe ọ bẹ̀kan máa dùn ọ́ yóò máa rú òun ní lálàáfíà tásàsí bá kẹ̀kí tán tó bá di láàárọ̀ tó ẹ̀kọ́ lọ bí iṣẹ́ ìgbà náà lòròjọ́ wa di ohun burúkú yẹn wà di ọ̀fẹ́fẹ́ gbẹ̀lẹ́ ọ̀fẹ́ sùn lọ àṣàṣì ni àmọ́ pé ọ̀yẹ̀ kí n ti máa gbọ́n mọ́tò àìmọye àwọn ẹgbẹ́ mi sọrí àwọn tó ń wò lọ́ọ̀kan pé wọ́n lówó gan ní orílẹ̀-èdè tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó rí pé wọ́n ń jẹ ayé jọ kọjá aṣẹ́ tí wọ́n ń ṣe ọ̀nà tí wọ́n gbà rí owó èmi rẹ̀ náà ní lọ́wọ́ wọn ò sì ní túnà àṣírí ọ̀hún torí wọ́n mọ̀ pé táwọn bá túnà àṣírí ọ̀hún àwọn dẹni èpè tẹpámọ́sẹ̀ tí ẹ máa bẹ́ lọ́hùn ẹ̀kejì lomi sẹ́msẹ̀m máa ò sẹ́msẹ̀m lima sórí bala omi sẹ́msẹ̀m yìí ń tọ́ bá mú fún lóòjọ́ máa jẹ́ ajíwà méje lójoojúmọ́ alákòókò torí tó bá gbọ́dọ̀ báyìí lọ́kọ̀ nílọ bẹ́ẹ̀ ni eléyìí ọmọ lò àti sàlàyé náà káàkà tó máa rárá wa létí náà ni ọmọ eléyìí Ànábì sàlàyé sọ pé máa ò sẹ́msẹ̀m lima sórí bala omi sẹ́msẹ̀m yìí ń tọ́ bá mú fún lọ́lọ́run lò fún tọ́ bá ha gídágídá
tó ṣe ń sàskà tí ọ̀dàgbálẹ̀ tí ó lè ṣàkóbá fún ọ ọ̀mẹ́bọ mẹ́sìn nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run mú omi sẹ́msẹ́m pẹ̀lú àníyàn tó bá fẹ́ kọ́ lọ́run ó lè mọ́ mi ọlọ́run bá ń dé yóò sì dé tested and confirmed èyí tó fẹ́ máa lọ lè wá ìrìnà kí àwọ̀ gàlà kẹ́nẹ́kan mùsùlùmí yìí bá wọn dárú ẹ̀wò kálukú náà gbà yìí pé àwọn ìdíwọ́ kan lè wá àwọn ológun àwọn babaláwo àwọn olórìṣà àwọn náà wá láwọn ọ̀nà kan sí kejì tí wọ́n nípalẹ̀ mẹ́ẹ̀ nítorí ìjà ayé mùsùlùmí ò gbọdọ̀ bá wọn dá yẹn wá nílànà míì aláwọn kan tọ́pọ̀ tí a máa fọ́ ìlàjù tí nǹkan kan tálíjànú kan bá kọlù yàn kò sí ti ń jẹ́lẹ́gbẹ́ kò sí ti ń jẹ́ mi ọmọ omi nínú ìsìlámù tí wọn àfẹnẹ tálíjànú bá kọlù bóyá wọn rán sí ọ àdúgbò gan lọ tẹ ṣàfọwọ́fà omi sẹ́mísẹ́m máa mú bọ́jà rẹ̀ ọba yá dájú ẹ̀kọ́ òun náà ni ọmọ láníyàn pé kọ́lọ́n sínú ọjà fún ọ bọ́ ọba lálàáfíà mú láníyàn pé ọlọ́run bomi lálàáfíà báyìí sàkà bá ń bẹ lára rẹ̀ tó ti náwó sí tí ọlọ gbogbo òun lọ ti lò kọ lọ máa mú omi sẹ́mísẹ́m pé ọlọ́run bomi lálàáfíà wà nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ kọ́dọ̀ èèyàn mú láníyàn pé ọlọ́run forí ẹ̀ṣẹ̀ mi jì mí mo mú omi sẹ́mísẹ́m ẹ̀ṣẹ̀ tí ń dínà rẹ̀ mi forí ẹ̀jẹ̀ mi àti tóbi rí ọlọ́run orí ayé orí àlèkè àmọ́ èèyàn fi tọrọ ẹ̀ eléyìí kò sómi omi òkè ibi kan ò tó kò sí omi náà lórílẹ̀ ayé tẹ́lẹ̀ fi sòdiwọ̀n ẹ̀ ẹni tálíjànú bá gbogbo níta wá ń kàkalẹ̀ yìí ọ̀lẹ́ tí mọ àǹfààní ẹ̀ jálíjànú gbogbo àwọn ẹbí àwọn tá máa ń pariwo ewé pèrègún ẹ wò dáadáa o ẹ wà méjì rè gbogbo pé o ègún ìdílé yín yọpa ẹbí léèrè wọn ò mọ̀ ń pa ẹni tálíjànú bá kọlù mí kan kanú òwe mí kan bá àwọn kankan wọn ò ní tẹ̀jẹ̀rẹ̀ láti kàgẹ́ fún wọn tí tíráyè wò rárá ẹ̀kejì òun náà ti sọ pé ègún lé yín ọ̀parẹ́ òun tó náà ń gún yèké òun ò lówó nkégun tí lé wọn parẹ́ ni alọ́lọ́wọ́ nífa wà tí yín lẹ̀ á sì kí ọlọ́run ló ní àlàáfíà ní ọwá wá fi yòókù sọ̀wọ́ ọlọ́run nígbàgbọ́ gbogbo àsìbáàbò náà tí yẹn máa ń lò lórí pé yẹn wá láàfíà nígbàgbọ́ pé nìkan ò lè bọ̀yàn lálàáfíà fi ọlọ́run náà alọ́lọ́wọ́ nífa wà tí yín lẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.